Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ Òkè-Ògùn Ìbàràpá títí tó fi débàdàn nílé Olúyọ̀lé ọmọ jẹ̀gbíjẹ̀ karahun ẹ̀yà mi létí inú yín torí tí inú gan-an lejò ń lò àkókò ọ̀hún ti tó ẹ jẹ́ ká jẹ́ kóhun gbogbo yí bíríbírí tóhun gbogbo bá ti yí bíríbírí ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ ó yí bíríbírí kó yíká gbogbo ẹkùn ìdìbò tó kù tí ò tí ì ṣèjọba ọ̀hún rí Òkè-Ògùn bá ṣe Ọ̀yọ́ ó ṣe Ìbàràpá ó ṣe Ògbómọ̀ṣọ́ ó ṣe tiwọn lẹ́yìn náà kó padà síbàdàn ìdálù nìṣèlú báyìí là ń ṣe nílé wa wà láyé wa bòmíì ni ẹkùn ìdìbò márùn la ní nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo aráyé wá gbọ́ Ìbàdàn Òkè-Ògùn Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Ìbàràpá ìfẹ́lóṣowọ́pọ̀ la fi ń bẹ lọ́kàn ṣoṣo gẹ́gẹ́ bí ìpínlẹ̀ nílẹ̀ yìí gbogbo aráyé wá gbọ́ ṣùgbọ́n polongo wa ni pé ẹ jẹ́ ká sohun gbogbo ní títọ́ ká sohun gbogbo ní mẹ̀lọmẹ̀lọ ká sohun gbogbo létòlétò. ẹ jẹ́ a jọ ṣe 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 Òkè-Ògùn Ìbàràpá ẹ jẹ́ a jọ ṣe Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ ẹ jẹ́ a jọ ṣe o Ìbàdàn lólùyọ̀lé ẹ jẹ́ a jọ ṣe. tòsí nìwọ wà ní àbí jìnnà rere ẹ súnmọ́ bí ẹ wá gbọ́nà sí àmì ẹ súnmọ́ bí ẹ jẹ́ kájọ méjìlé gọ̀gọ̀ lábà látọdún 1999 tá a ti padà sínú ìjọba àwarawa tẹnukọ́ tàpọ́npọ́ òun àpọ́dùn kọ́ rárá ẹkùn ìdìbò kan náà ṣoṣo là ń dìbò yẹn gẹ́gẹ́ bí gómìnà ẹkùn ìdìbò kan ṣoṣo là ń dìbò yẹn ní gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ wá gbọ́ sétí tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kájọ dára wa padà sínú ìwé ìtàn tọ́rọ̀ tó bá lẹ́rìí wọ́n ní kì í kọ́ni létè ọjàre ọ̀rọ̀ tó bá dáni lójú wọ́n ní kùlùlù ní máa yọ̀ létè. ẹ jẹ́ a jọ ṣe 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 Òkè-Ògùn Ìbàràpá ẹ jẹ́ a jọ ṣe Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ ẹ jẹ́ a jọ ṣe o Ìbàdàn lólùyọ̀lé ẹ jẹ́ a jọ ṣe. Lámà Adésínà ṣe gómìnà lọ́dún 1999 sí 2003 Ìbàdàn ní bàbá ọdún mẹ́rin ni bàbá lò lórí àpèrè ọjàre ìjọba bá bọ́ sọ́wọ́ ọba Rasheed Adéwọ̀lú Ládọjà láàrin ọdún 2003 sí 2007 ní tiwọn ọdún mẹ́rin tí wọ́n lò níbẹ̀ wà láì kọ̀dàrú gbogbo jàmá nìṣàkóso ọ̀hún bá sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di Ògbómọ̀ṣọ́ nílé Ajílété níbi tí wọ́n ti ń jẹ kà kí wọ́n tó mú kọ́ yẹn gan ìjọba wa yí kan Ọ̀túnba Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà Àlàó Àkàlà ṣèjọba lọ́dún 2007 sí 2011 ní Àlàó Àkàlà gan làbá máa pè lókè láwọn láàrin wọn toróhun nìkan lọ́wọ́ látẹkùn ìdìbò bòmí ìjọba sún kan sẹ́nitọ́ Isiaka Abíọ́lá ọmọ Ajímọ̀bí kò ṣẹlẹ̀ rí àkọ́kọ́ ọ̀rọ̀dún mẹ́jọ gbáko ni wọ́n lò lórí àléfà 2011 tó fi di 2019 ni wọ́n fi ṣèjọba tiwọn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìjọba Ọ̀yọ́ ń tẹ̀síwájú ló mú onímọ̀ ẹ̀rọ Abíọ́dún Olúwaṣèyí Mákindé di gómìnà ìpínlẹ̀ ọmọ ọlọ́dún mẹ́jọ mi rèé o Ìbàdàn ni wọ́n ti wá àdúrà wa ni wípé kí bàbá ó sọ̀kalẹ̀ láyọ̀ tẹ́ bá fòye gbọ́rọ̀ nínú àlàálẹ̀ mi dáadáa bíjọba ẹnjìnìà Ṣèyí Mákindé bá parí tẹ́ ogún ọdún ó lé ní mẹ́rin nìṣàkóso ẹkùn Ìbàdàn ó sì máa jẹ́ ọdún mẹ́rin tó kù ní ìṣètò Ògbómọ̀ṣọ́ níbẹ̀ nínú gbogbo gómìnà márùn tá a ti ní látìgbà tá a ti padà sí ní ìjọba àwarawa mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ látẹkùn Ìbàdàn gbogbo aráyé wá gbọ́ ọ̀kan ṣoṣo ní tògbómọ̀ṣọ́ àkókò ọ̀hún ti tó gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ wa ìgbà ọ̀tún ti dé fún gbogbo mùtúmùwà Òkè-Ògùn Ìbàràpá Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ títí tó fi délùú Ìbàdàn gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹjẹ́ àforí okòó sọ̀ọ́dúnrún ẹjẹ́ káyípadà ọbàjọba wa ẹkùn ìdìbò tí wọn ò tí ì dórí ìjọba òun rí ní ẹjẹ́ àyàn sípò gbogbo lọ́balọ́ba kíní ọ̀hún kẹ̀yìn gbàgbàgbà ọjàre ẹ jẹ́ ká tó tónu yín kó máa dénú gbogbo òlútẹ̀ ìwà ọjàre ìrere tá a gbé dé ni wípé àwa gan-an ní nǹkan òun kàn ẹgbẹ́ àjọṣepọ̀ wa ni wọ́n ń pariwo wọ́n ń ké dandandan bẹ́ẹ̀ ni wọn ò dákẹ́ rárá wọ́n ní ká sohun gbogbo lóbìrípo kóhun gbogbo yí bíríbírí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó yẹ kó ti yí kan bòmíì tó bá ti wá yí kan bòmíì lọ́lọ́kan ọ̀jọ̀kan kóhun gbogbo wá padà sí ṣíṣẹ̀ ń bọ̀ torí pé ìjọba ti ń bọ̀ níwájú ọdún 2027 ìbò míì ládìbò yàn. àgbájọ ọwọ́ sóhun la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan